mímọ́ ìjọ ológo. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé ẹ máa farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ wa ní kúkúrú. Dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa lẹ́ẹ̀kan sí tẹ̀wọ́n bá ní orí ọ̀fẹ́ láti wà níwájú gbogbo àwọn ọmọ Yorùbá lóòrọ̀ yìí. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, mo kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ ológo, àwọn ọmọ káàárọ̀ oòjíire, mo kí gbogbo wa. Ní gbogbo ìpínlẹ̀ mẹ́jọ tá a ní lórílẹ̀ Yorùbá, ìkíní Kwara, Kogi, Èkó, Ògùn, Oǹdó, Ọ̀yọ́, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àwa tí a bá jẹ́ ọmọ yẹn bóyá pátọ̀ Delta ọ̀ pátọ̀ Ẹ̀dó, ó láì pẹ́pẹ́ bàtà tí wọ́n máa fi parí gbogbo iṣẹ́ ní ìgbìmọ̀ àjọ àgbáyé tí a mọ̀ sí United Nations wọ́n máa bà wọ́n wọlé pẹ̀lú wa. So lúwẹ̀ ọwọ́ wa yẹn tí a bá ń wò ẹ̀yìn mọ̀ pé àkọlé ẹ̀ àpè ní òmìnira Yorùbá 2022. Ìdí tó fi jẹ́ kó ní bẹ́ẹ̀ ni pé ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá ní orílẹ̀-èdè Yorùbá jáde kúrò ní Nàìjíríà. So ìyẹn mi ò wípé ká máa kíra wa pé àpò rẹ̀. Nígbà tí ó wá di oṣù kejì ọdún yìí, a sọ fún àwọn àgbààgbà Yorùbá àti gbogbo àwọn olóṣèlú àti gbogbo àwọn lọ́balọ́ba. A lọ fún ní lẹ́tà, gbogbo nọ́mbà lẹ́tà pátápátá ìwúrí Yorùbá gbọ́dọ̀ wá tá a ní ní gbogbo South West àwọn gómìnà ìyẹn gbogbo àwọn ìpínlẹ̀ náà sọ yìí. Wọ́n fún ní lẹ́tà, gbogbo pátá tó gba lẹ́tà wọn. Buhari tó wá gba lẹ́tà tó tó kúrò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó bá ń dòwà fún Tinubu, ó tún ti hàn dòwà ẹbí ti gbọ́dọ̀ Tinubu. Ìdí nìyẹn tó wọ́n fi lè ṣàlẹ́ ìlú wa wípé wọn ò rí lẹ́tà mà, wọ́n rí lẹ́tà mà. Ṣùgbọ́n ọjọ́ kan ṣe láàánú ọ̀pọ̀lọpọ̀ ní pé nígbà tí a sọ fún wọn, wọ́n láwọn fẹ́ dìbò, wọ́n torí pé ọmọ wọn ló lọ bẹ̀. Ọmọ ilé lọ bẹ̀ bẹ́ẹ̀ ní nọ́mbà Obama Kenya ni ó lè lọ sí àwọn Amẹ́ríkà ló ṣe ìjọba ó lè ṣe pẹ́sidẹ̀ntì bẹ́ẹ̀. So ẹ̀yin lè ṣe pẹ́sidẹ̀ntì ní Nàìjíríà bọ́lá láti jáde kó Nàìjíríà o. A ò sí Nàìjíríà mọ́ o. Tẹ́ bá wọ lẹ́tà wọ yín ó wà lọ́wọ́ àdúgbò wọn yẹn. Wọ́n kọ síbẹ̀ wípé tẹ́ bá ṣe ìlẹ́tùn yìí ò ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022 èyí tí a ti jáde bẹ́ẹ̀ tí ìgbìmọ̀ àjọ àgbáyé rẹ̀ ti fọwọ́ sí Yorùbá. A ti wà ní Committee of Nations. Tẹ́ bá wá wo àwọn evidence ẹ̀ lè rí evidence tí wọ́n sọ fún wa wípé United Nations wọ́n ti translate ohun tó ń pè ní ẹ̀tọ́ ọmọnìyàn sí Yorùbá tó wà yẹn ìdánilójú yẹn. Jẹ́ èkejì ni pé màmá wa Chief Mrs. Olúgbọ́lá Onítìrí Abíọ́lá ìyàwó Abíọ́lá ọjọ́ yẹn tó hàn jẹ́ kí bàbá yẹn tó jẹ́ kó hàn jẹ́ kó lóko ẹ̀wò òun lọ́wọ́ gbé ìdè o. Ṣé wọ́n ti pé wọ́n pa ìyáálé ẹ̀ Olúgbọ́lá àti Abíọ́lá ṣùgbọ́n Ọlọ́run wá gbé màmá wa Olúgbọ́lá Onítìrí Abíọ́lá ó gbé pamọ́ fún wa. Nígbà tí bàbá wa Professor Akíntóyè àti Sunday Igboho tó ń ṣiṣẹ́ ìdílé dé Kútọ́nù wọ́n yọrí ẹ̀ ìrìnàjò rẹ̀ sí Kútọ́nù. Màmá ti lẹ̀ gbé wọ́n lọ sí ìrìnàjò àgbáyé wọ́n lọ sí gbogbo àwọn gbogbo ìbàwọ́yà 30 country ní gbogbo àgbáyé wọ́n lọ bá wọn. Wọ́n bá Queen Elizabeth wọ́n bá wọn sọ̀rọ̀ pé Queen Elizabeth okùn ní ẹbí sọ wá pọ̀ ní 1914 wọ́n ti já o torí bẹ́ẹ̀ ilẹ̀ sọ fún wa pé from 1914 to 2014 dábàá ti pé 100 years dábàá ti mọ̀ pé ìbáfẹ́fẹ́ wa òun mọ́ orí ká kó máa bá tiẹ̀ lọ torí wọ́n lọ́ọ́ ní 1914 yẹn Yorùbá ti ń jẹ́ Yorùbá Haúsá ti ń jẹ́ Haúsá Ìgbò ti ń jẹ́ Ìgbò ṣùgbọ́n lọ́ọ̀dù dára àti àlè ẹ̀ àwọn ló wá tó ń pè wá ní oṣù wákọ̀wákọ̀ ní Nàìjíríà ó ní Niger area àlè wá ní kọ́ máa pè ní Niger area ọkọ̀ wá ní kọ́ máa pè ní Nàìjíríà ìbáṣepá ṣe di tó ń sọ̀rọ̀ nìyẹn o orílẹ̀-èdè yìí wá o a ò kì í ṣe àwọn Nàìjíríà fi ṣe tẹ̀kọ́ ṣe orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè yìí gbogbo àwọn atamẹ́tẹ̀ẹ̀tẹ̀ tà yẹn ṣòfà tó wá màmá wá gbọ̀dọ̀ ọmọ àpòlè ìfẹ́ ó wá sọ fún ọ pé ẹ pẹ̀lẹ́ o ìgbésẹ̀ ti já wá òkú fẹ́ bí ẹbí fún ọkọ̀ o ó ti dá o a ò sí ní Nàìjíríà mọ́ màmá lè ní kékeré náà mọ́ ó ti ti dé ìṣẹ̀mọ̀
14 sí táwa ní ẹgbẹ́ orí tó ń jẹ́ náà ọba lọ padà lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ọba sọ fún ìgbìmọ̀ àjọ àgbáyé United Nations pé ẹgbẹ́ náà òkú náà fi sọ wá pọ̀ ní Nàìjíríà ó ti dá o àwọn òṣèlú Nàìjíríà mọ́ o wọ́n dẹ̀ ní gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ ní gbogbo àgbáyé àwọn orílẹ̀-èdè tó ń jáde kúrò ní orílẹ̀-èdè tó ń gbòmìnira wọ́n bá lo òfin yẹn tó ń pè ní indigenous people rights as right to self determination so ìyẹn la fi jáde ìyẹn fi hàn pé ọmọ nílùú ó dàbí bàbá Akérédolú báyẹn ìyẹn gómìnà wa ó dàbí wọ́n sọ lẹ́gbẹ̀rẹ̀ dàbá ìwọ́n ní ìkan lára wọn.